ẹ já kíra wa kú dédé àkókò yìí lórí ètò yín ètò wa àkọ́tún ètò bí tá a ti máa ń pàdé bára wa sòótọ́ ọ̀rọ̀ àkàndọ̀rọ̀ Àwikonko ló kọ́ mi fẹ́ni tó ẹ̀sẹ̀ ń bá mi pàdé fún ìgbà àkọ́kọ́ mo kí nínú ilé yìí o mo dúpẹ́ lọ́wọ́ yín nínú ilé yìí o pé ẹ kú àdúró tí ẹ kú ojoojúmọ́ mi ò ní wá yín tiẹ̀ ní wá mi tiẹ̀ ní wàrà wa tì àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀farasin àwùtá bá ṣe nu ẹnìkan ní jáwó lásìkò tá a wá ayé àsìkò social media àsìkò bá a ti ń sọ ni wọ́n ti ń gbọ́ orí ìtàkùn ayélujára ńlá gbẹ́jọ́ lọ ǹdọ́ bá dòye ká ni ǹdọ́ bá sún ni tí ọ̀bá yé ni orí ìtàkùn ayélujára là á gbẹ́jọ́ lọ àwọn nǹkan kan ń bẹ tá a máa ń rí ọ̀nà àbáyọ sí lórí ìtàkùn ayélujára àwọn kan ń bẹ tó jẹ́ pé orí ìtàkùn ayélujára láyé ẹni tí í bàjẹ́ àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé orí ìtàkùn ayélujára ní tí í dàrú tí ò ní látúnṣe mọ́ láéláé ìtàkùn ayélujára lọ̀pọ̀ ti gbógun tí ọ̀tánú ayé wọn mọ́ lórí ìtàkùn ayélujára ọ̀pọ̀ ti pàdé ikú òjijì ọ̀rọ̀ Ned Sẹ́nitọ̀ Ned Nwoko kọ́ máa wò kókó kọ́ máa balẹ̀ sórí ẹ̀ o àtìyàwó ẹ̀ Regina Daniels ọ̀rọ̀ ń bígi ó bá dùn bí ọ̀rọ̀ ń lé gbàkànjọ̀rin lọ àwọn agbọ̀ràn dùn gbàràn mi ti fẹ́ dẹlẹ́rù ajínigbé ti fẹ́ dọkọ wọn àwọn agbọ̀ràn dùn sọ pé tàwọn bàjẹ́ ẹ̀kú èèwọ̀ ọmọ forí sọ pẹpẹ ènìyàn tó ṣe báàrí ka ọ̀fẹ́ wò ya Èdùmàrè dọ́mọ náà sí fapá jóná ìyà jẹ́ ń gbọ́mọ̀ wò lọ bá rè tán ọmọ. ẹ̀yin tẹ́ wà lórí social media ẹ máa take nǹkan easy. ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ máa ń dá sọ̀rọ̀ lọ́rọ̀ tí máa ń dùn lẹ́nu yín tí máa ń dùn lọ́wọ́ yín tẹ́ máa ń good láti ṣe sáré type. ilé ayé yín ò nítumọ̀ o. ilé ayé yín ọ̀bẹ tàwọn tẹ́ ń dá sọ̀rọ̀ wọn tẹ́ ń bú tẹ́ ń ṣépè fún tẹ́ ń dájọ́ wọn. wọ́n sọ fún ọ pé ìyàwó ẹ kú oní tí ẹ máa bàjẹ́ o orí ẹ máa burú o ọmọ ṣòfò ẹni tó wà níyà gangan ńkọ́ ṣé kò wọ́n kọ́ kànga ni ní wàá sọ pé nǹkan ṣẹlẹ̀ ẹ take it up bí ẹni pélé ayé tiyín ni dákun bá ń pa kínní bí ẹni pélé ayé tiyín ni ntí ọ̀kàn yín lọ́wọ́ tí ò gún yín lẹ́sẹ̀ ẹ sọ di bàbàrà. now látayébáyé ńlá tí máa ń gbọ́ kí ọkùnrin àtobìnrin kí wọ́n ní fàǹfà kí wọ́n ní èdè àìyedè kí wọ́n láì gbọ́ra ẹni yé látàyé àwọn baba ńlá baba wa lóbìnrin tí máa ń kókó ilé ọkọ ń táwọn òbí wa máa ń ṣe ń gbà náà bí wọ́n bá ti báwọn òbí ọkọ táwọn bá ti dá sí tí ò yanjú wọ́n lè ránṣẹ́ lọ lé ìyàwó láti lọ rí ìyá ìyàwó àti bàbá ìyàwó bá sọ̀rọ̀ tá ń jẹ̀bi tá ń jàre nínú wọn lọ́pọ̀ ọ̀gbà àwọn òbí wa yìí fẹ́ mọ̀ ní tí wọ́n máa ń wí ni pé àròfẹ́ ni kẹ́ ẹ ro ẹ má ro àròkọ̀ bẹ́ẹ̀ bá ti fẹ́ rojọ́ eléyìí ó túmọ̀ sí pé dáadáa tẹ́ ẹ ti jọ ṣe fúnra yín rí nìkan ni kẹ́ ẹ sọ̀rọ̀ ń parẹ́ o ẹ má sọ àbùkù àtàléébù tí ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan yín torí pé yín kan lè fi gíran fúnra yín ńgbà tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ ìfẹ́ lọ bẹ̀rẹ̀ kò yẹ kọ́ta ó parí ẹ̀ mẹ́bàá wá yanjú ẹ̀ tì tọkọ lòun ọgbà síyàwó lòun ọgbà tó wọn aláwọn èyí fi agídí ìfẹ́ mọ́ fún yàn wọ́n dá nǹkan orí padà lọ́pọ̀ ọgbà wọ́n lè fẹ́ dá padà káwọn ìdílé ọkọ kan sọ pé àwọn ọgbà àwọn yọ̀ǹda ńlá fi máa ń rí ilé mosú láyé ìgbà náà obìnrin tó bá ti lọ ilé ọkọ tó padà dé wọn lọ́wọ́ adálé mosú ni ilé mọ usú ilé ọmọ usú ilé
làwọn tó ti jáde lọlé ọkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n tún wá padà sádùúgbò tán padà sínú agboolé tí wọ́n lọlé ọkọ kankan mọ́. ṣùgbọ́n láyé ìsìn kò sí ọ̀wọ̀ àti àpọ́nlé fún òbí ẹni gangan ká tó wá sọ pé òbí ìyàwó kan láàmú á lọ pèpè kọ́ wá bá ní parí ìjà àárọ̀ kan. àwọn ìyàwó tá à ń fẹ́ gan wọn ò lọ́wọ̀ fóbi tiwa gan débi tí wọ́n ní respect fóbi tiwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bọ́n bá ti kókó wọn ò kó gbalé wọn lọ wọ́n ti mọ̀ pé ilé àwọn padà tàbí ẹ̀ mọ̀ béèrè katikíìsì lọ́wọ́ àwọn wọn yà gbalé ọ̀rẹ́ lọ tàbí kó tiẹ̀ ti rẹ́ǹtì ilé kí wọ́n tó kẹ́rù kó lé ọkọ. so ìyẹn fi wọ́n lọ́kàn balẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà bọ́n bá sì ti kó lé ọkọ wọn yìí nífẹ̀ẹ́ àti wọlé ọkọ mọ́ torí pé wọ́n máa ní freedom tán nìyẹn wá láwọn ò fẹ́ wà lábẹ́ àṣẹ kankan mọ́ àwọn ò fẹ́ kẹ́nìkan kọ́ mọ́ pàṣẹ fáwọn mọ́. ọ̀rọ̀ tí Ned Nwoko àti Regina Daniels ìfẹ́ wọn fi bẹ̀rẹ̀ ìfẹ́ tọ́pọ̀lọpọ̀ obìnrin fi rú ẹ̀ tọrọ. Sẹ́nétọ̀ yìí olówó ọlọ́lá ni ọ̀fọ̀ ọmọ kékeré kì í ṣàrùn kì í ṣàìsàn torí pé ọmọ kékeré tó fẹ́ kò fìyà jẹ ṣùgbọ́n human wants is unlimited or are unlimited ikú nìkan ní tẹ̀dá lọ́rùn. àwọn ìgbéyàwó kan ń bẹ tó jẹ́ pórí àdéhùn ló dúró lé ókè onífẹ̀ẹ́ sírù nǹkan báyìí iṣẹ́ báyìí lọ fẹ́ ṣe àbí kí n mo lè ṣe fún ọ tó òfin ní yà díẹ̀ mọ́ ní bá ṣe náà owó ni mò ń wà ẹ bá ti lè fún mi lówó ẹ bá ti lè fún mi ní nǹkan. ọmọ ọdún 18 là ń fọkàn sí pé wọ́n fẹ́ra wọn lọ́mọ ọdún 17 ni. n tí mo rí lórí ìtàkùn ayélujára ó bà mí lẹ́rù jọjọ. Ned sọ̀rọ̀ síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Regina Daniels ló kọ́kọ́ sọ̀rọ̀ síta ohun tó ń bá pò nínú ìgbéyàwó rẹ̀ o òun tiẹ̀ tí wàá fẹ́ jáde ń bẹ̀ òun ò tiẹ̀ nífẹ̀ẹ́ sí mọ́ òun ò tiẹ̀ fẹ́ ṣe mọ́. ẹni tó wá jágbàlagbà bàbá tó ti lé 60 ọ̀pọ̀lọpọ̀ nínú wá wò wípé bí sẹ́nétọ̀ yìí bá jẹ́ èèyàn tó gbọ́n tàbí ó rá lámọ̀ràn gidi kò yóò fèsì gẹ́gẹ́ bí àgbàlagbà torí bí ọmọdé bá ń ṣe bí ọmọdé àgbà gbọ́dọ̀ ṣe bí àgbà. ó wá jẹ́ ìyàlẹ́nu àti kàyéfì díẹ̀ ń gbé bàbá náà àwọn náà jáde ìta wọ́n ní n tí ń yọ ọ̀rọ̀ Regina lẹ́nu ó ní ìmukúmu tí ń mu ìfínkúfín tí ń fín. Regina náà jáde pé bọ́ bá jẹ́ torí ìmukúmu tó ń mu ohun òmùkóhun tó kò nílé àwọn ọmọ ọdún 17 ló ń wà tó fi fẹ́ òun ọ̀fẹ́ òun délé ìwọ náà lọ sọ wípé kóhun ọmọ mu àwọn nǹkan ìwọ ló introduce ẹ̀ sóhun pé torí pé bóun bá ti ń mu bóun bá ti ń fin ìmọ̀ ń jẹ́ kóhun ọ tẹ́ ọlọ́run dáadáa nínú eré ṣíṣe. ṣé ká wá sọ wípé ẹni ọ̀sọ̀ wọn dolórí burúkú lọ́kọ́kọ́ fi bú wọn ká sọ wípé àyà tó fẹ́ tójú ọmọ ẹ̀sìn náà ló tún fọ́ nǹkan ẹ̀ ṣe kó lè bá àfẹ́fọ́ yín ẹ̀yin náà lẹ́tún kọ́kọ́ fi ń bú torí àwíjàre ojú làgbà yá àgbà kan èyí yanu ọgbà àwọn bàbá wa ni wọ́n lójú nìkọ́rọ̀ sí èwe ikùn nìkọ́rọ̀ sí àgbà. Having said that àwọn agbọ̀ràndùn wọn náà bá jáde Ned sọ̀rọ̀ ọ̀tọ̀ lẹ́lẹ̀lá ó sì règún ní tó ń ṣe fún ìyá rẹ̀ owó tó ń fún gbàdógójì èrò wájà torí ìrègùn náà la ṣe sóore. àwọn bàbá wa níbo orí bá fẹ́ wọgbó ìrègùn la fi fà padà sọ̀ọ́ gbàgbé sọ̀ọ́ rántí ìrègùn ní jẹ́ bẹ́ẹ̀. kí lélẹ́yìí tó wá kàn mí ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wọ́n ti dá sí i gẹ́gẹ́ bí ìkan nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn alágbàsọ agbẹnusọ tèmi náà jẹ́ mo rí àwọn nǹkan tó kù díẹ̀ káàtó lọ́dọ̀ Ned lọ́dọ̀ Regina Daniels àti lọ́dọ̀ àwa tá a wà níta lórí ìtàkùn ayélujára àwa social media lawyer social media justice social media judge kò sí ọ̀rọ̀ tí kankan nu wọn sọ tó nítumọ̀
òye tọkàn yé mi ni wípé bẹ́ẹ̀ bá ti jẹ́ kó dòógbó lórí ìsà oko lọ alọ́pẹ́lọpẹ́ fún wájú orí òun ajá tí ó sọnù kì í gbọ́fèé bí àkísà kan bá ti dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró yóò dákìtàn bẹ́ẹ̀ bá ti wá jẹ́ kọ́ ọmọ obìnrin ó sọmọ gé lásìkò tó yọ sọmọ gé yóò mọ̀ rèé àsìkò tí ọmọ rèé ọ̀wá ní da ní ti ń ṣẹlẹ̀ sí Regina rèé ní ojú ìwòye tèmi ni o ọwọ́ àlè mọ́ rí bẹ́ẹ̀ o ojú ìwòye ń gbà míì kì í jẹ́ nǹkan tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ̀tọ́ ni láti sọ ìhà tí èèyàn kọ sí nǹkan tàbí ìhà tí nǹkan kọ sí èèyàn. Regina Daniels wọ́n ló ṣèrè orí ìtàgé ni ó ti bẹ̀rẹ̀ tipẹ́ látọ̀dọ̀ ọmọdé ló ti bẹ̀rẹ̀ sí ní act òṣèré orí ìtàgé ni kò tí ì di producer ní gbogbo ìgbà yẹn wọ́n ń lò sí fíìmù ni àsìkò tó wá dọ́wọ́ ẹ̀ tó ń gangan lè ṣe falafolo tó lè ṣe tó wù ú tó lè produce iye fíìmù tó bá wù ú ni bàbá olówó ní ọ̀gbọ́dọ̀ ya fíìmù mọ́ ń sọ pé lẹ́yìn olódìjà wọn o. Regina Daniels ó ní Ned ó isolate òun ó níye ọ̀sẹ̀ tó fi gba fóònù kúrò lọ́wọ́ òun kó wọ́n má bàa pe ẹbí òun kankan. Dádì kí lẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ fún? Ìdùnnú arábìnrin yìí ó yẹ kó paramount sẹ́yìn náà bí dùnnú tí bó ṣe jẹ́ lógún ó náà ní dùnnú ẹnìkejì náà jẹ́ lógún ẹ̀jẹ̀ ó bá ọ̀rẹ́ sọ̀rọ̀ kò bára sọ̀rọ̀ kò bẹ́bí sọ̀rọ̀ lóòótọ́ lọ́pọ̀ ọgbà ẹbí a máa tìyàn sí tí ọ̀dà ẹbí a máa kọ̀yàn ní kọ̀kúkọ̀ ọ̀rẹ́ a máa kọ̀yàn ní kọ̀kúkọ̀ fífọ̀rọ̀ lọ̀rẹ́ fífọ̀rọ̀ lọ ẹbí ìmọ̀ràn náà bá fún ọ ìmọ̀ba yé èèyàn jẹ́ lọ́pọ̀ ọgbà tó ti wá tán báyìí mo gbá wa táwa lórí social media mo ní sójú wa ti já ní tá a fi ọ̀sẹ̀lẹ̀ ló ti ń ṣẹlẹ̀ ẹ fẹ́ kí ìgbéyàwó wọn dàrú ó sì ti dàrú kí wàá lè rè jẹ yín jáde kó ń bẹ̀ ni wọ́n yẹ kó o gbé lọ kóòtù wọ́n bímọ méjì fúnra wọn àmọ́ tí ilé ẹjọ́ dé àtúnṣọ̀rẹ́ padà bákan wọn ṣe ń gbègbèsè ayé wọn. n tó sì ń ṣẹlẹ̀ yìí wọ́n lórí ọ̀fẹ́ àtagbára láti yanjú ẹ̀ nínú ilé wọn ṣẹ́wàá bàbá mi fáwọn ọmọ ẹ̀ bọ́ bá jáde kúrò nínú ìgbéyàwó yẹn ṣẹ́wọ́ lọ fẹ́ padà síbẹ̀ lóòótọ́ àbùkù àti àṣìṣe nẹ́ẹ̀dì pọ̀ gan-an kò dẹ̀ fi hàn gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ kò fi hàn gẹ́gẹ́ bí ẹni tó yẹ kó di ipò ńlá kan mú lórílẹ̀‐èdè kó máa ṣe okòwò rẹ̀ jẹ́jẹ́ kò fi hàn gẹ́gẹ́ bí olórí ilé torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ló ṣe tó jẹ́ orí ẹ̀kẹ́ ẹ̀dẹ fún Regina Daniels àwọn wo la ń pè lórí ẹ̀kẹ́ ẹ̀dẹ Yorùbá ní bàbá fẹ́ fàgbò fẹ́gún ká yọ̀ǹda okun rẹ̀ ká kọ́lé fún ni ká kọ́lé fún ìyàwó ẹni lórúkọ ẹni no ìwọ lọ kọ́lé ọkàn fi ibẹ̀ ni ò kọ́lé fún ìyẹn ṣe pé ìyẹn kọ́lé fún yàn tó bá fẹ́ kọ́lé fún ọkọ̀ fún lóko ara ẹ̀ ní àrà tó bá wù kó fi dá ọ̀sẹ̀ tó bá wù kó fi gùn kan ní ká jẹ ká pé egun ní ká fi ilẹ̀ ká lè ràn díẹ̀ mbẹ́mbẹ́ orí ẹ̀kẹ́ ẹ̀dẹ orí àbọ̀ orí tó jẹ́ pé tó bá dàsìkò ká sọ pé mo lé ọkọ ń bẹ̀ mo gba nǹkan mi kúrò lọ́wọ́ rẹ̀ Regina Daniels náà láti ṣe tiẹ̀ láti bọ́ sí tàgùn social media àtún lè blame ẹ̀ kíní ọ̀hún ti pọ̀ lọ́fun dáàyè kan Yorùbá ní tí nǹkan bá dé gògóńgò ẹ̀mí lọ́kù tó fẹ́ gbà kó tó wá gbẹ̀mí lèyìn ó kéé ta aráyé ò torí ìgbà tẹ́ ẹ bá gbẹ̀mí lẹ́nu mi o kẹ́ ẹ má rò pé kú Ọlọ́run ló dé tí mo ti ń bá àpò tí mo ti ń bá àfàlélé ó sì jọjú orí mi lọ ó jọjú orí ọmọbìnrin yẹn lọ. But having said that ká ní Regina ní òbí gidi wọ́n ti pè é àwọn òbí gidi wọn ò ní bu ẹnu láti báyàn sóòótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ṣe lọ́dàbí ẹni pé ìyá tó bí Regina ó kàn fọmọ ọlọ́mọ cash out ni torí a lè pe ìgbéyàwó Regina Daniels àti Ned ní business
fún màmá Regina àṣọ fẹ́ sórí ibú ni ìwọ lọ́yọ̀dílé wa kó náà fin gbèsè lọ́yọ̀dílé wa kó náà fin ìṣẹ́ àtòṣì àlẹ́ ń tọ́ fẹ́ rí a màmí wọn ti dàgbà jù kíni age is just a number it's just a number ẹ̀ tọ́ fẹ́ nù pọ̀ wá fẹ́ kí n ṣépè fún ọ pọ̀ báyìí fi lè fẹ́ ní ìsìn ayé ilé wa ti dá ayé wa ti dá àti bọ́ ayé mi ò sọ pé bó ṣe rí nìyẹn o ìfẹ́ náà máa wà ń bẹ̀ ńgbà míì but to the best of my understanding ọjà tá a bá fi rọ́pìlẹ̀ rẹ̀ èké la fi tú ọjà tá a bá ṣe kínni tá a bá fi rọ́pìlẹ̀ rẹ̀ èké la fi tú ẹjá ti bí wò ó ọmọ 17 years sí bàbá 60 something àbí about to 60 nígbà náà ṣé kò jìnnà àwọn kan ti fẹ́ yí mọ́nẹ́ẹ̀dì lọ́wọ́ bí ọba mọ̀ ń pé minor ní ọmọ 17 years tá a bá dẹ̀ ní aṣọ lóòótọ́ minor ni ó dìgbà tó ọmọ bá àtilẹ̀ yá àti lókè òkun ó dìgbà tó ọmọ bá pọ̀ ọmọ ọdún 18 kó tó lè decide lọ́kàn rẹ̀ kó tó lè ní say ká tó sọ pé tó o ti dàgbà dáàyè kan wọ́n lè jọ fà á o torí tí mo rí ń bì yìí ẹ jẹ́ kí n sáré yá ìṣẹ́jú méjì tí n bá padà dé kí n wá ṣàlàyé nǹkan tí mo rí tó jẹ́ kàyéfì fún mi ọ̀nà táwọn èèyàn ti ń gbé ọ̀rọ̀ yìí gbà níbi tí wọ́n fẹ́ mú dé lóòótọ́ ìjọba ṣòfin kọ̀rànkà kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́ ṣùgbọ́n ẹjẹ́ àwíta saran fásaran kò yaran sí ẹjẹ́ àwíta sọ àràn fún aṣọ àràn kò yé sọ àràn mọ́ mo ń padà bọ̀ God bless you. Ẹ káàbọ̀ sí Emeritus Global Resources and ICT Limited. Nínú iléeṣẹ́ wa yìí a máa ń ta fóònù a máa ń ra fóònù a máa ń ṣe swapping fóònù gbogbo anything tó bá jẹ mọ́ fóònù àti laptop àwọn oríṣiríṣi gadgets tẹ́ mọ̀ bíi iPhone, Samsung, Infinix, Oppo, Tecno, Redmi gbogbo wọn pátápátá ló wà àti àwọn laptops oríṣiríṣi bíi MacBook bíi Dell bíi HP oríṣiríṣi gbogbo ẹ̀ náà ló wà. Níbí báyìí a tún máa ń ta oríṣiríṣi phone accessories tó jẹ́ ojúlówó tí kò dẹ̀ wọ́n rárá. Níbí o a tún máa ń ṣe training fún àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn àti ọmọ kékeré àti àgbàlagbà torí oríṣiríṣi irinṣẹ́ la ní tó wà òkè dáadáa tó dẹ̀ jẹ́ irinṣẹ́ ìgbàlódé àwọn state of the art equipment tó yẹ pé ẹ lè má lè tètè rí níbòmíì ibo lẹ ti máa rí o Emeritus Global Resources and ICT Limited fóònù tẹ́ bá rà níbí báyìí ojúlówó ni ẹ̀dínwó náà dẹ̀ ni ló máa bá dé anytime a máa ń ta mọ́tò any car tẹ́ bá fẹ́ rà tẹ́ bá fẹ́ tà bóyá ẹ fẹ́ tà ni àbẹ̀fẹ́ swap anything that has to do with swapping easy buy also bóyá ẹ ra nǹkan ká ra nǹkan sìn ká sanwó ẹ̀ díẹ̀ ká lè máa gbé lọ lójú ẹsẹ̀ Emeritus Global Resources and ICT Limited nínú OAU Central Market Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ àti Mayfair roundabout ní Ilé-Ifẹ̀ yìí náà a ní branches ní Ìbàdàn a ní l'Óṣogbo ọwọ́jà wa ó dé káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà anywhere tẹ́ bá ti need any of our services lójú ẹsẹ̀ òun lẹ máa rí wa lẹ máa rí àwọn representatives wa tó máa bá yín gbà àwọn oníṣẹ́ tó wà ń bí kò ń ṣe olómùlómù o eléyìí tó ṣe pé ó máa sọ nǹkan tó ṣe fóònù ẹ gẹ́gẹ́gẹ́gẹ́ ká tó fọwọ́ kàn kò kí ń ṣe bóyá guessing kíní kan ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ tó bá ṣe rí gẹ́lẹ́ náà lẹ ṣe máa bá Emeritus Global very fast very efficient very affordable àwa là ń jẹ́ bẹ́ẹ̀. Phone number ọ́fíìsì yìí tẹ́pẹ́ lè pè wá at any point in time 081 01 79 5519 lẹ́ẹ̀kan sí 081 01 79 5519 òun náà lè rí lórí screen yín lórí móhùnmáwòrán yín bá ṣe jọ ń sọ̀rọ̀ ẹ ṣeun gan a máa retí láti dòwò pọ̀ pẹ̀lú yín. Emeritus Global Resources and ICT Limited. Ibi tá a bá pè lórí ẹnìkan kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Èdùmàrè ló gbé iléeṣẹ́ Emeritus Global Resources and ICT Limited sókè téńté níbi kata ojúlówó fóònù alágbèéká tó jẹ́ alálòpẹ́pẹ́pẹ́ wọ́n ta phone accessories bíi screen àti screen guard quality battery phone casing charger pouch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tó fẹ́ ra laptop tó fini lọ́kàn balẹ̀ ẹ máa ríra lọ́dọ̀ Emeritus pẹ̀lú àwọn ẹ̀yà ara laptop tó jẹ́ ojúlówó bí fóònù tàbí laptop yín bá wá ń ṣòjòjò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer tí ó bá yín tún ṣe ní kíákíá ti wà ń kalẹ̀ ẹni tó fẹ́ kọ́ nípa bá a ṣe ń ṣe fóònù àti laptop ẹ lọ ṣe training lọ́dọ̀ wọn iléeṣẹ́ Emeritus ń ṣe
easy buy kẹ́ra fóònù kẹ́ máa sanwó díẹ̀díẹ̀ wọ́n swap fóònù àlòkù sí tuntun bẹ́ẹ̀ sì fẹ́ ta fóònù tàbí láptọ̀pù yín ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ wọn o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra mọ́tò tuntun nẹ́nẹ́ tó fi mẹ́yìn tẹ́ fẹ́ ta èyí tẹ́ ń lò tẹ́lẹ̀ Emeritus Global Resources and ICT Limited ni ẹ máa lọ tààràtà bẹ́ẹ̀ bá ti dé Campus Gate OAU ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Central Market ẹ béèrè Emeritus Global adjacent MTN office ni wọ́n wà OAU Campus Ilé-Ifẹ̀ ẹ tún lè kàn sí wọn ní orí olókun roundabout níbi tí Foreign Links House wà tẹ́lẹ̀ Mayfair Ilé-Ifẹ̀ nípìnlẹ̀ Ọ̀ṣun telephone 08101795519 Emeritus Global Resources and ICT Limited òkèlèwà ẹ ò ní jábọ́ o. gbogbo ẹnikẹ́ni tí wọ́n fi àmì ìpọ́njú sí lára tó fi jẹ́ pé ó lè kó bá lónìí àmì yẹn parẹ́ láyé lórúkọ Jésù. Àmín. gbogbo ẹnikẹ́ni tí wọ́n fi àmì ìpọ́njú tí wọ́n fi lé àṣeyọrí ẹ̀ tí wọ́n fi agbára ìpọ́njú bájà lónìí òpin débá lórúkọ Jésù. mo wá gba àdúrà fún ìtura ìdẹ̀ra ìyanu ìṣelógo kó bàlẹ̀ lórúkọ Jésù lórúkọ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. N tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí náà lẹ mẹ́nubà fẹ́rẹ̀ òun ìpọ́njú aṣọ ìpọ́njú oúnjẹ ìpọ́njú ilé ìpọ́njú kí là ń pè ní ìpọ́njú mo fẹ́ kẹ́ bá ń sọ fáwọn olùwò ọ̀rọ̀ wa. gbogbo ẹ̀yin olùwò ètò yìí mo gbàdúrà pé gbogbo bí ìpọ́njú ti ń bá yín jà ní àkírà ẹ̀yin àtọmọ àtọkọ àtaya àtàwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n àtàwọn afẹ́nifẹ́re yín gbogbo ogun ìpọ́njú yóò tàn láyé yín lórúkọ Jésù. Àmín. Ọlọ́run ó dẹ̀ fààyè gbà yín ìpọ́njú ò sí tó dáa o ẹni tí ìpọ́njú bá ń bá jà àwọn olóore ò kì í rí o ẹni tí ìpọ́njú bá ń bá jà yóò máa ṣe ṣá kò ní lè jẹ lọ níbi àwọn ẹgbẹ́ ẹ̀ gbà tí wọ́n rọ̀nà lọ òun ọgbà abẹ yóò di tìkọ̀ ẹni tí ìpọ́njú bá ń bá jà kì í bá làánú pàdé kì í rá làánú kì í rólóore yóò kàn máa sáré ká lójú kan ẹni tí ìpọ́njú bá ń bá jà ayé ò kì í mọ̀ orúkọ rẹ̀ ò kì í hàn dé láwùjọ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí Ọlọ́run dáadáa tẹ́nìkan fi ìpọ́njú tí fi ń bá yín jà irú ẹni bẹ́ẹ̀ yóò fàyè sílẹ̀ lórúkọ Jésù. Àmín. nítorí pé ìpọ́njú kì í déédéé wá iṣẹ́ òun déédéé sẹ́ o àwọn kan ni wọ́n máa ń rán síyàn nítorí tẹ̀sí rán síyàn ni pé wọ́n á fi sáyé ẹni ogun ni ó gbà wọlé á wá dàbí inú àgọ́ ara ẹni yẹn. kẹ́niyàn mọ̀ ọ̀rọ̀ kọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá ni tẹnu. kò wá nílé tẹnu akọ́lélákọ̀tì afẹ́yàwó tì abímọ tì ẹtì òun là á máa ń fi ní máa ń ṣẹlẹ̀ fẹ́ni tí ìpọ́njú bá ń bá jà gbogbo nǹkan ẹtì ni inú ilé ìpọ́njú wà o oúnjẹ ìpọ́njú wà o aṣọ ìpọ́njú wà gèlè ìpọ́njú wà bàtà ìpọ́njú wà bẹ́ẹ̀tì ìpọ́njú gan tún wà àìsòkòtò ìpọ́njú agbádá ìpọ́njú wà gbogbo ẹ̀yin tó ti wọ̀ sí lọ́rùn ọ̀run ọgbà kúrò lọ́rùn lórúkọ Jésù. Àmín. nítorí pé ìpọ́njú ìṣe tó dára ṣùgbọ́n ọ̀nà àbáyọ náà ni báwo la ṣe bọ́ lọ́wọ́ ìpọ́njú tó ń bá wa jà ẹ jẹ́ wojú Ọlọ́run ojú Ọlọ́run ó sílẹ̀ fún wa ibìkan sọnù bẹ́ẹ̀ ni ó ní ọwọ́ Ọlọ́run kò kúrú láti gbà ni bẹ́ẹ̀ ni etí rẹ̀ wo láti gbọ́ tiwa ó wá ní kinní kínkìnkí kan tó dàbí àṣedédé ló ń yà wá kó lẹ́yìn Ọlọ́run wa ṣùgbọ́n nígbà tá àánú bá dé ìpọ́njú ilé ìdúró mọ́ o àánú la nílò ọmọ nílé dànù yóò gbé mi ni táànù bá sì dé èèyàn gbàgbé ìpọ́njú ọdún mẹ́wàá. èèyàn kàn máa rántí ni bí mo ṣe máa ń sọ sítórì mi yẹn nínú ayọ̀ kò díìpù mọ́ mo kàn rántí mo lè sọ ṣùgbọ́n kò díìpù nú ayé mi mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá ń sọ sórí ayé mi nígbà yà ń jẹ mi tí n ti bọ̀ inú ẹkún nu wàhálà mo ti máa ń sọ. èèyàn máa bọ́ọ̀lẹ̀ lójú èèyàn àròkàn máa wà. gbogbo ẹ̀yin tí pọ̀njú ń bá jà lónìí mo pa láṣẹ àmì ẹ̀pọ̀njú tán lára yín lórúkọ Jésù ọ̀nà àbáyọ wà kí lọ̀nà àbáyọ òun náà ni àánú bó o láṣẹ rà àánú gbà ẹ jẹ́ kájọ gbàdúrà papọ̀ kájọ wojú Ọlọ́run ẹ pè mí kí n sọ́nà fún yín kí ìyanu ọ̀dẹ̀ tibẹ̀ tẹ̀lé yọ̀ọ̀dẹ̀ tẹ̀lé lórúkọ Jésù. Àmín. Hey my lovely brothers and sisters gbogbo ẹ̀yin dádì àti mọ́mì wa mọ́ gbàgbé o mo sì mọ̀ pé wọ́n náà ń mọ̀ bí wọ́n bá ń tan òní tan rẹ̀ oúnjẹ ìpọ́njú ń bẹ ọmọ oúnjẹ ìpọ́njú oúnjẹ tí ò wú ni oúnjẹ tí ò tẹ́ni lọ́rùn oúnjẹ tí ò ṣeé fi hàn yàn bẹ́ẹ̀ lómi bá fẹ́ jẹun tó ń jẹ tó fẹ́ jẹ bá wuyì bálejò bá fẹ́ wọlé ó tẹ̀ fádà ara dáadáa
gbọ́n bá wọlé pé ẹni ìgbádùn bó bá jó oúnjẹ ìpọ́njú bá bá gbọ́ kokoko lára lẹ̀kùn sí ìlà sáré gbé sábẹ́ àga sáré gbé fọmọ kó sáré gbé wọnú ilé lọ tọ́jú ẹ̀ ọ̀fẹ́ bọ́ àbí ọ̀fẹ́ bọ́ ọ̀fẹ́ kù nínú ìpọ́njú pé bàbá wòlíì Reuben Àìkọ̀rẹ́ jẹ́ kí bàbá sọ̀nà fún ọ lórí fóònù bí wọ́n bá sọ̀nà fún ọ àṣírí ogun tí ń jà ó fojú hàn ọ̀nà tí ìpọ́njú gbà wọnú ilé ayé ẹ̀ ó fojú hàn bàbá nọ́mbà tí wọ́n lè pè yín sí. nọ́mbà tẹ́ lè pè mí sí lélẹ́yìí 070 84 74 20 61 ẹ pè mí sórí WhatsApp kájọ gbàdá àpapọ̀ 070 84 74 20 61 gbogbo àmì ìpọ́njú ọ̀tàn lára yín lórúkọ Jésù. ẹ káàbọ̀ padà gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ pápápá mo ní ayé ti bá wọn yé sí ayé ti bá wọn tọ́ bọ̀ ṣùgbọ́n bí ti wù kí wọ́n tọ́ bọ̀ tó ìpátá apáwo sápọ̀ gbẹ̀rì bẹ́ẹ̀ wọ́n bá jọmọ tálíkà kan ní dánrú ẹ̀wù yóò ti dọ́gbà ẹ̀wọ̀n wọ́n ti arrest ẹ̀ wọ́n ti tì í lọ́pọ̀npọ̀n yóò ti délé ẹjọ́ wọ́n ti sá mẹ́wọ̀n wọ́n á ní minor lọ́fẹ́. According to the case of APC Senator Prince Ned Nwoko has gone far beyond politics. It now points to serious criminal conduct and gross abuse of power, as revealed by his now estranged wife, Regina Daniels. According to Regina Daniels, Senator Prince Ned Nwoko married her when she was only 17 years old at the time, when she was legally a minor under UK law, where Nwoko remains a registered legal practitioner. Any sexual activity following that marriage would, under British law, amount to statutory rape. More disturbing are Regina Daniels' allegations that Senator Nwoko introduced her to hard drugs while she was still underage and repeatedly forced himself upon her. These are not mere moral failings. They are serious criminal offenses that demand investigation and prosecution. It is unacceptable for Ned Nwoko to continue parading himself as a lawyer in the United Kingdom while facing these damning allegations. The Law Society of England and Wales must be alerted, and the Solicitors Regulation Authority, SRA, must begin disciplinary proceedings before the Independent Solicitors Disciplinary Tribunal, SDT, to determine his fitness to practice law in the UK. We will not allow Ned Nwoko to continue using the now disgraced Nigerian police force, his political influence, or illicit wealth to suppress victims, pervert justice, and trample on human rights in Nigeria or anywhere else in the world. Impunity has an expiry date, and that date is now. Ọ̀rọ̀ rẹ̀ o, gbogbo gbajúmọ̀, ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, agbámọ̀ létí orúnkún ṣẹ̀jẹ̀. Wọ́n fẹ́ ra wọn iye ọdún kan o, wọn ò fẹ́ ra wọn iye ọdún kan, agreement wà láàrin ara wọn ni. So gbogbo ẹ̀yin amòfin tẹ́ ẹ mọ̀ tọ́jẹ́ pé àmọ̀jù tí bẹ́kun sàárẹ̀ jẹ́ máa ń fẹ́ báyé yín jẹ́. Wọ́n fọ̀ sí ara ẹ̀ lé lórí ni eré ìbúlá lè ká sí igbádógójì èrò wájà. A sọ pé Ned ṣe ń tọ́ da. Bó tiẹ̀ wá sọ pé kọ́mọ fín ti bí àbùkù ara Ned ni. Àtúnwá lè sọ pé bọ́ bá ti wo lóró ní í ṣe nǹkan ẹ̀. Eégún fẹ́gún òòṣà fòòṣà ilé ẹni láti ìjẹ̀kú tí onídodo ń tọ́jẹ́ táwọn méjèèjì lọ́rùn ni bí ọ̀bá tẹ̀ náà lọ́rùn ni kò ní fin kò ní lò ó. Nǹkan jọ ń lò tán ìbímọ méjì fúnra wọn ẹ̀sẹ̀ wá ń pe ní réèpù nísìnyí ẹ̀já rí wábi jókòó ẹ̀já rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí gbogbo nǹkan tá à ń ṣe lónìí làwọn ọmọ rí lórí social media lọ́la ẹ fa ọmọ ọlọ́mọ lẹ̀ ẹ fi náà ìdílé fìyàwó ẹ lẹ̀ ẹ jẹ́ kí wọ́n yanjú ẹ̀ láàrin ara wọn. Ẹ mọ̀ bá mi léyàwó mi lọ Nẹ́ẹ̀dì mọ̀ kọrin fún wọn pé kán mọ̀ bá ọ léyàwó rẹ lọ ọ̀tọ̀ lẹ́jọ́ tí ẹ rò ọ̀tọ̀ lẹ́jọ́ tí wọ́n dá
kan mọ́mọ́ bá ọ lólùfẹ́ rẹ lọ báwọn èèyàn bá ti ríbi tó ń dò dandan ni kí wọ́n fọ́ká ayé dẹ̀ ti tọ́bọ̀ gbéyàwó yín ẹ̀yin náà àlàpà yín ti lanu kalẹ̀ aláǹgbá wa ráàyè wọnú ògiri yín wọ́n fojú social media ó fojú yín rí mọ̀ bò to the best of my understanding àti Ned àti Regina Daniels àsìkò sì wà fún yín láti ṣàtúnṣe ẹ pera yín sí bàbá ẹ pera yín sí kọ̀kọ̀ ẹ yanjú ẹ láàrin ara yín bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ní fẹ́ra yín mọ́ ẹ mèṣọ́nu lórí social media ní tí social media ń fẹ́ náà lẹ́ ń ṣe yìí o ṣùgbọ́n kò ní pè ẹ̀yin lọ́jọ́ ọ̀la ọ̀rọ̀ díẹ̀ ó tún fọ́ lọ́gbọ́n ọmọ inú ẹ̀ ní tó gbódò dídí Àkàndá ọ̀rọ̀ Àwikonko ló kọ́ tèmi nítorí àwíjàre kí tó tán lẹ́nu bẹ́ẹ̀ ni ìjọba sì ṣòfin kọ̀ọ̀ràn kà kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́ bá a wí títí kò sọ pé kí wọ́n change bá a wí títí kò sọ pé kí wọ́n ṣàtúnṣe wàhálà ilé ayé kálukú ní kálukú ọmọ báyé ṣùgbọ́n tiwa ni láti wí tiwa mo wí tèmi alágẹmọ bí mẹ ẹ̀mọ́ jó owó ọmọ alágẹmọ lọ́wà ẹ láìkẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì òní wọ̀ mi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì bí omi àfòwúrọ̀ pọ̀n àjùwàṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún Àkàndá ọ̀rọ̀. Yeah.